ẹgbọ́n kan tí Yusuf sọ fọ́lọ́wọ́ bá ní fa in lam tasrifu anni kaydahunna asbu ilayhin ọlọ́run tó bá ilé sọmi lọ́wọ́ àwọn obìnrin akunu indahum sabi mú sọmi dọmọdé o ma mọ́ wà tí ò bọ́pọlọ obìnrin lè kọ́ bọ́pọlọ èèyàn àbí anábi sallallahu alaihi wasallam wa ma ra'aytu min naqisatil aqli wad-din adhhaba bi lubbi ar-rajuli al-hazim ní ìrẹ́ tó ń pè tálọ́pọlọ tó sì lè dá channel fún yàn ó sì máa sọ àṣẹ ní ìsìn pé akímusọ́tán lẹ́ẹ̀kaná ìgbó sì máa sí ẹgbẹ́ akímusọ́tán astagfirullah kí lẹ́ni mo sí òun sì máa yóò sì máa gbé ìyídọ̀ lérí rò obìnrin kan wá sọ́dọ̀ Hassan al-Basri wá bèèrè pẹ́sà ọmọ kí rẹ̀ ní ma ra'aytu al-Hasan yatakallam fi dunya qat Hassan al-Basri tí máa ṣe wá sí àwọn yẹmọ́ sọkún òun náà máa sọkún Muhammad bin Sirin máa rẹ̀rìn tí ó Muhammad bin Sirin máa rẹ̀rìn débi pé yóò tákìtì ẹ̀rin tó lé mo fẹ́ ká sọ̀rọ̀ débẹ̀ náà ibi kan wà bí tí mo fẹ́ pé inshallah tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ a gbọ́dọ̀ ní àwàdà díẹ̀ nínú sẹ́mi wa kò gbọ́dọ̀ pọ̀jù ní àìní ara máa sọ ẹni kan mí ní ẹgbà wà lérí ẹ̀ tí àyẹ́ náà tún lẹ́gbà wà pé ó ní obìnrin yíwá dé wọ́n bí Hassan al-Basri ní question kan ó wá bí tán ẹni tó gbà wá kan sọ pé hiya turajriju wọ́n máa fi ròyìn obìnrin pé turajriju gbogbo tó bá máa ń fóbìnrin ló fún ó wá ní ayatazawwaju rajulu ya imam afa ẹjọ́ sẹ́yìn lè fẹ́ àwọn tó dàbí tèmi báyìí sẹ́yìn pé yóò fẹ́ fọ́gbà fọ́s láti wọ́n pé bóòlẹ̀ yìí ṣe rí thumma yatazawwaju alayha yóò tún wá padà fẹ́ lómi imam wọn ni ọlọ́run kọ́ nínú tírà rẹ̀ iná halal aláàrí ní olùfẹ́yàn lè ọ̀ o ni la tufti an-nasa mithla hadha ẹmọ́ ma sọ olùfàtúwà ìfáwọn èèyàn ìbá ń lọ padà wọ́n ni fanadhara ilayhi Hasan faqala man tazawwaja hadha faqad aflaha ya ti sórí rẹ̀ tí ẹ̀bá fẹ́lẹ̀ ọmọ kí ó ní ìjọ kan tí mo gbọ́ pàáfà sọ̀rọ̀ ayé rí láyé nù so ẹwà gbọ́tùmọ̀ ọ̀rọ̀ Yusuf yìí in lam tasrifu anni kaydahunna asbu ilayhinna ó bọ̀pọ̀lọ̀ mi jẹ́ wa akun minal jahilin máa sì ṣe o ọlọ́run wá sọ wípé kadhalika linasrifu anhu su'a àwa gbé kíbàjẹ́ yẹn tó dọ́dọ̀ rẹ̀ àbúlọ́kì ẹ̀fún wá fẹ́ jẹ́ amirun nisa ó dọ̀pọ̀lọ̀ rẹ̀ subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Assalamu alaikum.